Mo kí gbogbo yín, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo onílé, mo kí gbogbo àlejò. Eléyìí tí mo tún mú wá lọ́sàn-án yóò tún pé kí ni? Mo mú àṣírí tí a fi mọ àwọn ohun kọ̀ọ̀kọ̀, bóyá tó ti ṣẹlẹ̀ tipẹ́ àbí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, àbí àwọn nǹkan kan wà tó rú wa lójú tá a fẹ́ wádìí sí i ní ọ̀nà tí ọ̀nà olówó tí ò ga ọ lára, tí ò di pé kò ṣẹ̀ṣẹ̀ kojú bọlé, tí ò di pé kò ṣẹ̀ṣẹ̀ sọ pé yẹ̀mí wò. Àṣírí yẹn ni mo mú wá fún wa lónìí. A ti fi síta lórí àwọn platform wa míì, ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí wọ́n rí wa rèé, kíra ẹ kú oríire. You are welcome to Ìyá Ìmọ̀ Yorùbá. You are welcome to Ìmọ̀ Yorùbá. You are welcome to Yèyé Apagunpọ̀tẹ̀. Èmi náà rèé jàre, Ọlábísí Lọláwà, ayaba èyí òun àwí, Yèyé Apagunpọ̀tẹ̀ Lọláwà tó kí ẹ̀. Kí ni nǹkan tí mo mú wá? Nǹkan tí o máa nílò, o ní di plain glass cup báyìí, ìbáàjẹ́ kékeré níwọ̀rí, ìbáàjẹ́ ńlá, kó ṣàtijẹ́ glass cup, kì í ṣe ké o, má lo ike. Lẹ́yìn yẹn o nílò iyọ̀ tí a fi ń sebẹ̀, tí gbogbo wa ń pè ní sebẹ̀, o nílò ẹ̀. Kọrí sí tó o bá sùn, bó bá ṣe pé wọ́n tó ní bẹ́ẹ̀dì, gbé sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ níbi tó máa kọrí sí. Bó bá ṣe pé wọ́n ju matrasi tiẹ̀ lẹ̀ ni, gbé sí gbèrí ẹ níbi tí orí ẹ tó kọrí sí báyìí. Bó bá sì ṣe pé orí ẹ nínú ìwọ̀n sùn, wá àyè fún níbi tó kọrí sí. Kó wá sùn, tètè sùn pẹ̀ládùúrà ẹ. Bó bá ti wá jí, in tó bá rí, bó bá ti yí ọ, gbégbèsè. Tí ò bá yí ọ, pè wá sórí nọ́mbà wa 09024440432. Iṣẹ́ tiwa ní o, lọ́gán a pick nọ́mbà ẹ̀, àdẹ̀bá ẹ sọ̀rọ̀. Gbogbo ohun tó bá nílò kó ṣe sí, à jẹ́ kó mọ̀. Olódùmarè yóò mọ ràn wá lọ́wọ́. Má gbàgbé láti follow page yìí, má gbàgbé láti love, má gbàgbé láti like, kó o dẹ̀ kọ́mẹ́ǹtì. Share ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ náà rí. Don't forget to comment, don't forget to like, don't forget to follow. Thank you very much.